Lizzy Anjorin tú àṣírí irú ìbáṣepọ̀ tó wà láàrin òun àti Iyabo Ojo kó tó di pé ìjà ńlá ṣẹlẹ̀ láàrin wọn. Ó sì tún tú àṣírí ìbáṣepọ̀ ìkọ̀kọ̀ tó wà láàrin Iyabo Ojo àti Dino Melaye. Nínú àtẹ̀jáde kan tó kọ sí Iyabo Ojo nígbà tó ń ṣe àjọyọ̀ àjọ̀dún ọdún karùn-ún tó ti ṣe ìgbéyàwó pẹ̀lú ọkọ rẹ̀ Alhaji Lateef Lawal. Sẹyin Naa ti gbóhun tó ṣẹlẹ̀ sí Kẹ́mi Akóredé táwọn èèyàn fi ń bá a dúpẹ́ tí wọ́n ń ṣàdúrà fún lọ́tùn lósì. Iyabo Ojo ń dúpẹ́ lọ́wọ́ àwọn olólùfẹ́ rẹ̀. Ó ní èṣù lè gbógun ṣùgbọ́n Ọlọ́run ló máa borí nígbẹ̀yìn. Ẹ farabalẹ̀ kẹ́ wá nǹkan fìdílé kẹ́ gbọ́ àkójọpọ̀ ìròyìn yìí lẹ́kùnrẹ́rẹ́. Lizzy Anjorin tú àṣírí irú ìbáṣepọ̀ tó wà láàrin òun àti Iyabo Ojo kó tó di pé ìjà ńlá ṣẹlẹ̀ láàrin wọn. Ó sì tún tú àṣírí ìbáṣepọ̀ ìkọ̀kọ̀ tó wà láàrin Iyabo Ojo àti Dino Melaye. Nínú àtẹ̀jáde kan tó kọ sí Iyabo Ojo nígbà tó ń ṣe àjọyọ̀ àjọ̀dún ọdún karùn-ún tó ti ṣe ìgbéyàwó pẹ̀lú ọkọ rẹ̀ Alhaji Lateef Lawal. Gbajúmọ̀ òṣèrébìnrin àti oníṣòwò ilẹ̀ wa ni Lizzy Anjorin tí àwọn tiẹ̀ tún máa ń pè ní Yèyé Mẹ́ṣọ́ ti tún fi àtẹ̀jáde burúkú kan ránṣẹ́ sí òṣèré ẹgbẹ́ rẹ̀ tí wọn kì í jọ ríra wọn sójú ni Iyabo Ojo nígbà tó ń ṣe àjọyọ̀ ọdún karùn-ún tó ti ṣe ìgbéyàwó pẹ̀lú ọkọ rẹ̀ Alhaji Lateef Lawal. Nínú àtẹ̀jáde kan tí òṣèrébìnrin yìí gbé jáde sórí ìkànnì ayélujára Instagram rẹ̀ ló ti kọ́kọ́ kí ara rẹ̀ àti ọkọ rẹ̀ kú oríire àjọ̀dún ọdún karùn-ún tí wọ́n ti ṣe ìgbéyàwó wọn. Lẹ́yìn ìgbà náà ni òṣèré yìí fi ọ̀rọ̀ ránṣẹ́ sí Iyabo Ojo lórí ọ̀rọ̀ ìgbéyàwó tó ń dá lẹ́kọ̀ọ́ lórí ọ̀rọ̀ ìgbéyàwó àti bí ọkọ àti ìyàwó ṣe yẹ kó bá ara wọn gbé tí wọ́n fi máa bá ara wọn kalẹ̀. Bẹ́ẹ̀ ló tẹ̀síwájú láti tú àṣírí lórí ìbáṣepọ̀ kan tó wà láàrin olóṣèlú ilẹ̀ wa tó ti fìgbà kan wà nílé ìgbìmọ̀ asòfin orílẹ̀-èdè wa yìí rí sẹ́nitọ́ Dino Melaye àti Iyabo Ojo. Bí Iyabo Ojo ṣe ti bẹ̀rẹ̀ sí ní ni òun lára látìgbà tí òun ti fẹ́ ọkọ òun. Bó ṣe gba ìyálé rẹ̀ ìyẹn Fọlá Tinubu ṣiṣẹ́ ló sì ń sanwó fún un kó lè ya fídíò ìhòhò àti ìgbà ìkọ̀kọ̀ ọkọ òun. Bí wọ́n ṣe lọ ṣe ìwé ẹ̀rí pé ọkọ òun ti kú tí wọ́n fi ń gba owó lórí ayélujára àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú àtẹ̀jáde yìí ni Lizzy Anjorin ti ní láti ọdún 2020 sí ọdún 2025 èmi àti adé orí mi báríkà àjọ̀dún ọjọ́ ìgbéyàwó wa sí Iyabo Ojo. Ìgbéyàwó jẹ́ ohun tó nílò kéèyàn jẹ́ oníwà pẹ̀lẹ́ àti olótìtọ́. Ìgbéyàwó kì í ṣe nǹkan tí wàá máa fìtínà ẹnìkejì rẹ nítorí afẹ́ ayé. Ó jẹ́ ibi tí a ti máa fún ọkọ tàbí aya wa ní àǹfààní ẹlẹ́ẹ̀kejì láti di èèyàn tó dára ju tàtẹ̀yìnwá lọ. Ìgbéyàwó gidi kì í ṣe nípa ká tú mọ̀lẹ́bí palẹ̀ ṣùgbọ́n ó wà nípa ká nífẹ̀ẹ́ ká sì tún kó ẹbí jọ. Ẹlẹ́ẹ̀kínní, Iyabo Ojo mo sì rántí bó ṣe kàn déédéé pè mí lásìkò díẹ̀ lẹ́yìn ìgbà tí mo ṣe ìgbéyàwó mi tó ní sẹ́nitọ́ Melaye fún ẹ ní òrùka ìgbéyàwó tí wọ́n fi òkúta iyebíye dáyámọ́ǹdì ṣe. Ṣùgbọ́n mi ò mọ̀ pé òun parọ́ fún mi ni. Kí ló fẹ́ gbà nínú ìtàn irọ́ tó rò sọ nípa òrùka dáyámọ́ǹdì yẹn? Kí ló fẹ́ fi ṣe gangan? Ṣé kí n lè fi ọkọ tèmi sílẹ̀ ni àbí kí ló mú irọ́ burúkú yẹn wá? Ẹlẹ́ẹ̀kejì, mo lè sọ fún gbogbo ayé pẹ̀lú ìgboyà pé látìgbà tí mo ti fẹ́ ọkọ mi ló ti ń fi ayé ni ara rẹ àti àwọn ọmọ rẹ lára. Ó sanwó fún Fọlá láti ya fídíò ìgbà ìkọ̀kọ̀ ọkọ mi ní òhò. Ìwọ àti Fọlá lọ ṣe ayédèrú ìwé ẹ̀rí pé ọkọ mi ti kú láti gba ìtọrẹ àánú lọ́wọ́ àwọn èèyàn àti láti gba owó lórí ayélujára Facebook. Bẹ́ẹ̀ ló ń ti ọ̀dọ̀ àwọn blọ́gà kan bọ́ sí òmíì láti da ìgbéyàwó àti òwò mi rú. Ẹlẹ́ẹ̀kẹta, Iyabo Ojo, ó ti mú ayé ni àwọn ọmọ rẹ lára láìsí àwọn ọmọ tèmi. Ó sọ Sàríù di ohun èlò ìjà pẹ̀lú irọ́ láti rí àánú àwọn èèyàn gbà àti láti gba owó ìtọrẹ àánú. Kí ló dé tó o kó wá sínú ẹ́sítẹ́ẹ̀tì mi ní kété tí mo ṣe ìgbéyàwó tán? Ó sá ń sọ èmi àti mọ̀lẹ́bí mi lójú méjèèjì. Iyabo ó tiẹ̀ wo ara rẹ̀ nílẹ̀ débi pé òun ṣọ́ ìkókó tó wà nínú ẹbí mi ní tọwọ́ tẹsẹ̀. Ẹlẹ́ẹ̀kẹrin, ìwọ àti ọ̀gá rẹ tó ń ṣe ìpolówó ọjà fún ẹ wá mi wá sínú ọgbà mi ní dédé aago 2 òru pẹ̀lú àwọn ọkùnrin tó ní ìbọn àti àwọn nǹkan míì tí wọ́n lè fi ṣọṣẹ́ lọ́wọ́ kẹ́ ẹ sì fẹ́ jí mi gbé. Ọpẹ́lọpẹ́ Ọlọ́run àti àwọn ìgbìmọ̀ aláàbò mi. Kí ló dé tó fi wọ ilé ọkọ mi wá tó sì ṣe fídíò inú ọgbà ilé mi? Kí ló dé tó ń pe nọ́mbà fóònù mi àti kóòdù ààbò ilé mi kiri? Ẹlẹ́ẹ̀karùn-ún, Gistlover ní àwọn ti rán ẹ káàkiri ilé àwọn èèyàn. Iyabo Ojo, kí ló dé tó kọjú sílé mi, ayé mi àti àwọn mọ̀lẹ́bí mi? Kí ló dé tí àwọn tó fìyà jẹ mí, àwọn tó dà mí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ máa ń padà sọ́dọ̀ rẹ? Báyìí ni òṣèré ilẹ̀ wa tó máa ń talẹ̀ talé ìṣekọ àtẹ̀jáde rẹ̀ yìí tó sì fi èpè burúkú táwọn gbọdọ̀ gbé jáde parí rẹ̀. Bẹ́ẹ̀ ló fi àdàbí sí lẹ́yìn pé àdàbí tó bá jẹ́ pé òun ló kọ́kọ́ wá fún òṣèré ẹgbẹ́ òun yìí ló kù tí àwọn olólùfẹ́ rẹ̀ sì ń kí kú ayẹyẹ àjọ̀dún ìgbéyàwó rẹ̀. Bẹ́ẹ̀ làwọn míì ń kí pé ó kú ogun àjàyè. Fún obìnrin kan béèrè lọ́wọ́ rẹ̀ pé kí ló kan Iyabo Ojo pẹ̀lú àjọ̀dún ìgbéyàwó rẹ̀ tí Lizzy náà sì fèsì pé tí kì í bá ṣe ti ìgbéyàwó òun ebi ti máa pa Iyabo Ojo. Ó ní ìgbéyàwó òun ló ń bọ́ Iyabo Ojo pẹ̀lú bó ṣe fi ń
àwọn èèyàn lórí ayélujára tó ń gbowó lọ́wọ́ wọn. Bẹ́ẹ̀ làwọn míì ní èní ọjọ́ àjọ̀dún ìgbéyàwó tó yẹ kí Lizzy Anjorin máa ṣègbádùn pẹ̀lú ọkọ rẹ̀ kó lo àsìkò tó nítumọ̀ pẹ̀lú ọkọ rẹ̀. Wọ́n ní Iyabo Ojo ló fi ń bá jà. Ní báyìí ó ti ń jọ pé Ọlọ́run nìkan ló lè parí ìjà tó wà láàrin àwọn òṣèré ilẹ̀ wa méjì yìí. Sẹ́yìn náà ti gbọ́ ohun tó ṣẹlẹ̀ sí Kẹ́mi Akóredé táwọn èèyàn fi ń bá a dúpẹ́ tí wọ́n ń ṣàdúrà fún lọ́tùn lósì. Ṣé àdúrà gbogbo òbí ni pé kí ọmọ àwọn kó yàn kó yanjú, bẹ́ẹ̀ ni tó bá sì là tó lu tán kó tọ́jú àwọn. Ṣé ẹ mọ̀ pé ọ̀tọ̀ ni kọ́ ọmọ lówó lọ́wọ́, ọ̀tọ̀ sì ni kó láàánú òbí rẹ̀ lójú. Àdúrà tá à ń gbà ni pé kí Elédùà fún wa lọ́mọ tó máa láàánú wa lójú. Ṣùgbọ́n gbogbo àdúrà yìí ló ti ṣẹ mọ́ òṣèrébìnrin ilẹ̀ wa ní Kẹ́mi Akóredé lára pẹ̀lú bó ṣe kọ́ ilé tuntun fún àwọn òbí rẹ̀ láti fi ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ̀ tó wáyé lọ́jọ́ 15 oṣù tá a wà yìí. Òṣèrébìnrin tó gbajúmọ̀ dáadáa yìí ní ó ti wà lóòkan àyà òun láti kọ́lé fún àwọn òbí òun tipẹ́, ṣùgbọ́n òun dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba kò ṣe ohun tì tó mú àlá yìí wá sí ìmúṣẹ. Bẹ́ẹ̀ ló ń dúpẹ́ lọ́wọ́ àwọn iléeṣẹ́ tó ń bá ṣe ìpolówó ọjà, àwọn òṣèré ẹgbẹ́ rẹ̀ tí wọ́n ti jọ bá ara wọn ṣiṣẹ́ àti gbogbo àwọn tó wá bá òun àti àwọn òbí òun ṣàjọyọ̀. Nígbà tó gbé fídíò ilé náà láti ìbẹ̀rẹ̀ títí dé ìparí rẹ̀ sórí ìkànnì ayélujára rẹ̀ ló kọ pé lákọ̀ọ́kọ́ mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ aṣẹ̀dá mi fún àánú rẹ̀ lórí mi tí mo fi lè ṣe eléyìí fún àwọn òbí mi. Lótìtọ́ ìwọ ni Ọlọ́run. Ọkàn mi kún fún ayọ̀ àti ìdùnnú pé Ọlọ́run kò ṣe ohun tí ti mú àlá mi wá sí ìmúṣẹ. Láti ilẹ̀ ló ti wù mí lọ́kàn láti ṣe eléyìí fún àwọn òbí mi pẹ̀lú iṣẹ́ takuntakun àti ìpinnu. Ọlọ́run ti mú èròǹgbà mi wá sí ìmúṣẹ lọ́nà tó rẹwà. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba. Mo fẹ́ dúpẹ́ gidigidi lọ́wọ́ àwọn iléeṣẹ́ tí mò ń bá polówó ọjà. Gbogbo yín lẹ mú ohun tó dára jáde lára mi pẹ̀lú bẹ́ẹ̀ ṣe fọkàn tán mi pẹ̀lú iléeṣẹ́ yín. Inú mi ń dùn pé mò ń bá gbogbo yín ṣiṣẹ́, mo sì dúpẹ́ lọ́wọ́ yín. Sí àwọn tí a jọ gbé iṣẹ́ jáde àti àwọn alákòóso mi, gbogbo òṣèré àti òṣìṣẹ́ oko eré tí mo ti bá ṣiṣẹ́ àti àwọn tó ti ṣiṣẹ́ fún mi, ẹ ṣé tẹ́ ẹ nígbàgbọ́ nínú mi. Ìdàgbàsókè mi kò tíì tó tí mi ò bá mọ rírì yín. Lẹ́ẹ̀kan sí i, mo dúpẹ́ lọ́wọ́ yín. Lákòótán mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí mi àti àwọn ọ̀rẹ́ mi tí wọ́n wá bá èmi àti àwọn òbí mi yọ̀. A ó máa rí ohun rere bára wa ṣe lágbára Ọlọ́run. Ẹ ó sì délé láyọ̀ pẹ̀lú ìbùkún Ọlọ́run. Báyìí ni òṣèré ilé wa yìí ṣe kọ ọ̀rọ̀ rẹ̀ yìí sábẹ́ fídíò tó gbé jáde yìí tí àwọn èèyàn sì ń kí kú oríire tí wọ́n ń ṣàdúrà fún pé ọmọ á ṣerú rẹ̀ fún òun náà. Àwa náà sì ń fi àsìkò yìí bá Kẹ́mi Akóredé yọ̀. Bẹ́ẹ̀ là ń gbàdúrà fún gbogbo abiyamọ pé wọ́n máa jẹun ọmọ o kò sì ní korò lẹ́nu wọn àti pé wọn kò ní mọ sàárè ọmọ láyé. Iyabo Ojo ń dúpẹ́ lọ́wọ́ àwọn olólùfẹ́ rẹ̀. Ó ní èṣù lè gbógun ṣùgbọ́n Ọlọ́run ló máa borí nígbẹ̀yìn. Gbajúmọ̀ òṣèrébìnrin ilẹ̀ wa tí ẹnu ti ń kù lórí ayélujára láti bí ọjọ́ mẹ́ta báyìí ni Iyabo Ojo tí àwọn olólùfẹ́ rẹ̀ máa ń pè ní Queen Mother ti jáde láti dúpẹ́ lọ́wọ́ àwọn olólùfẹ́ rẹ̀ fún gbogbo ìfẹ́ àti àtìlẹ́yìn tí wọ́n ṣe fún òun nínú gbogbo ìdojúkọ tí òun ní lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Òṣèrébìnrin tí ilé ìtajà rẹ̀ jóná lọ́sẹ̀ tó kọjá yìí gbé àtẹ̀jáde kan jáde lórí ìkànnì ayélujára Instagram rẹ̀ tó sì ní òun rí gbogbo ọ̀rọ̀ ìmúlọ́kànlé ìfẹ́ àti àdúrà àwọn èèyàn tó sì ń dúpẹ́ lọ́wọ́ wọn fún àtìlẹ́yìn wọn tó ní òun ò mú ní yẹpẹrẹ rárá. Bẹ́ẹ̀ ló ń fi àwọn tiẹ̀ lọ́kàn balẹ̀ pé èṣù lè gbógun ṣùgbọ́n Ọlọ́run ló máa borí nígbẹ̀yìn. Inú àtẹ̀jáde yìí ni Iyabo Ojo ti ní borí gbogbo ìfẹ́ àtìlẹ́yìn àti àwọn ọ̀rọ̀ ìmúlọ́kànlé àti àdúrà yín. Mo kàn fẹ́ sọ pé ẹ ṣeun. Èṣùn gan ni mi ò sì fọwọ́ yẹpẹrẹ mú àwọn ohun tẹ́ ẹ ṣe yìí. Ẹ̀yin èèyàn mi tó rẹwà, ẹ jọ̀wọ́ ẹ wà lálàáfíà. Bó tilẹ̀ jẹ́ pé èṣù lè gbógun, Ọlọ́run ló máa ṣẹ́gun nígbẹ̀yìn. Báyìí ni arẹwà òṣèré ilẹ̀ wa yìí ṣe kọ ọ̀rọ̀ náà jáde tó sì gbé àwọn fọ́tò rẹ̀ tó rẹwà tó jojú ń gbèsè sí i. Tí àwọn olólùfẹ́ rẹ̀ náà sì tẹ̀síwájú nínú ọ̀rọ̀ dídùn, àdúrà àti àwọn ọ̀rọ̀ ìyànjú lóríṣiríṣi. Bí ẹ ò bá gbàgbé, ìjàmbá iná kan ṣẹlẹ̀ sí ilé ìtajà Iyabo Ojo ní ìbẹ̀rẹ̀ oṣù tá a wà yìí tó sì pàdánù àwọn nǹkan olówó iyebíye. Nígbà tó sì kéde ìṣẹ̀lẹ̀ náà jáde lórí ayélujára ló ń dúpẹ́ lọ́wọ́ àwọn iléeṣẹ́ panápaná orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn òṣìṣẹ́ rẹ̀ tí kò jẹ́ kí jàǹbá náà kọjá bó ṣe wà. Bẹ́ẹ̀ ló ń dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá rẹ̀ pé kò sẹ́ni tó pàdánù ẹ̀mí rẹ̀. Bẹ́ẹ̀ ló ní èṣù dán òun wò ni ṣùgbọ́n Ọlọ́run sọ pé rárá. Ṣùgbọ́n bó ṣe wà lórí ọ̀rọ̀ ìjàmbá iná tó ṣẹlẹ̀ sí ilé ìtajà rẹ̀ yìí ni àwọn kan tó bẹ̀rẹ̀ ìwọ́de nítorí rẹ̀ tí wọ́n ń kígbe pé kò ní da fún Iyabo Ojo nítorí ọ̀rọ̀ Mohbad. Bẹ́ẹ̀ làwọn kan tó pè lẹ́jọ́ tí wọ́n ní ó fi ẹ̀sùn kan àwọn àti pé ó parọ́ mọ́ wọn pé àwọn làwọn ṣekú pa Mohbad. Nígbà tí òṣèré tó ṣẹ̀ṣẹ̀ fọmọ fọ́kọ láìpẹ́ yìí ń fèsì sí gbogbo àwọn ọ̀rọ̀ wọ̀nyí àti àwọn èèyàn tó ń fìtínà rẹ̀ lórí ayélujára nítorí ọ̀rọ̀ Mohbad. Iyabo ní òun kò fìgbà kankan sọ pé ẹnìkankan ló pa Mohbad. Ó sì jẹ́ kó di mímọ̀ pé àwọn kan tiẹ̀ ti ń lépa ẹ̀mí òun láì jáwọ́ láti ìgbà pípẹ́ wá. Bẹ́ẹ̀ ni wọ́n ń ba ọ̀nà àtijẹ òun jẹ́ tí wọ́n sì ń kọjú ìjà sí òun àti àwọn ọmọ òun lójú gbogbo èèyàn tí ìjọba kò sì rí ohunkóhun ṣe sí i. Iyabo tún ní nígbà tó kù díẹ̀ tí òun máa lọ sí Tanzania fún àṣekágbá ìgbéyàwó ọmọ òun ni àwọn kan kọ̀wé ìdúnkokò mọ́ni sí òun àti ọmọ òun
tí wọ́n sì wá fi sí ibi iṣẹ́ òun. Àwọn ìṣẹ̀lẹ̀ wọ̀nyí àti àwọn nǹkan míì ló fà á tí àwọn òṣèré ẹgbẹ́ rẹ̀ àti àwọn olólùfẹ́ rẹ̀ fi ń fi ọ̀rọ̀ ìyànjú àti ọ̀rọ̀ ìmúlọ́kànle ránṣẹ́ sí i. Àgbà òṣèré ilẹ̀ wa tó ti wà lórílẹ̀‐èdè Canada báyìí ni Lọlá Àlàó àti èyí tó wà lórílẹ̀‐èdè Amẹ́ríkà ni Ọ̀pẹ́yẹmí Ayọ̀ọ́lá ti jáde láti jẹ́rìí sí irú èèyàn tí Ìyábọ̀ Òjó jẹ́. Lọlá Àlàó ṣàpèjúwe Ìyábọ̀ Òjó gẹ́gẹ́ bí onínúure èèyàn àti afúnimáwòbẹ̀. Ó ní Ìyábọ̀ Òjó jẹ́ èèyàn kan tó máa fi ìṣòro tiẹ̀ kalẹ̀ tó máa lọ bá àwọn ẹlòmíì yanjú tiwọn. Ó sì ní ó jẹ́ ohun tó bà òun lọ́kàn jẹ́ bí àwọn èèyàn ṣe ń wọ́ Ìyábọ̀ Òjó nílẹ̀ tuurutu lórí ayélujára. Ọ̀pẹ́yẹmí Ayọ̀ọ́lá ẹ̀wẹ̀ ní lóòótọ́ ni Ìyábọ̀ Òjó ti wà láàrin gbọ́mi sí omi òtó lóríṣiríṣi ṣùgbọ́n yàtọ̀ sí àwọn nǹkan báyìí ó ní Ìyábọ̀ Òjó dàbí áńgẹ́lì sí ọ̀pọ̀ èèyàn tó sì gba Ìyábọ̀ Òjó níyànjú pé kó dúró ṣinṣin kó má mikàn kó sì dúró nídìí òtítọ́ nítorí Ọlọ́run máa mú la àsìkò tó lè yí kọjá. Yàtọ̀ sí àwọn àgbà òṣèré yìí àwọn òṣèré míì ti jáde ṣáájú láti wá sọ àwọn ọ̀rọ̀ dáadáa nípa Ìyábọ̀ Òjó àti oore tó ṣe fún wọn. Fúnkẹ́ Akíndélé ti sọ̀rọ̀ nípa Ìyábọ̀ Òjó tó ṣàlàyé bí Ìyábọ̀ Òjó ṣe máa ń jà fún òun nígbà tí òun ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ eré tíátà. Adédọlá Adérónkẹ́ tí àwọn èèyàn mọ̀ sí Àṣàbí Olórìṣà ti fìgbà kan sọ̀rọ̀ dídùn nípa Ìyábọ̀ Òjó àti bí iṣẹ́ rere rẹ̀ ṣe máa tẹ̀lé òun àti ìrandíran rẹ̀. Kìtàn Bùkọ́lá náà ti sọ̀rọ̀ lórí bí Ìyábọ̀ Òjó ṣe ní kí òun máa wá gbé nílé òun nígbà tí ìjọba ìpínlẹ̀ Èkó wọlé rẹ̀. Bẹ́ẹ̀ ni Bímbọ́ Success ti sọ̀rọ̀ lórí bí Ìyábọ̀ Òjó ṣe ìtara abiyamọ lórí àwọn ìbejì òun nígbà tí ikọ́ burúkú kan ń dà wọ́n láàmú.